nǹkan tẹ́lẹ́dùn àbá ti dá ní lágbádá èèyàn mú farabalẹ̀ yan ni. èso ìbá ti lówó akówó orí ẹbọ ni ò jẹ́ ẹ̀. ẹgbẹ́ mi náà. ẹ̀dàkùn fẹ́tà. tó bá tún sọ nọ́ọ̀sẹ̀sì. ṣé o fi òwe pé ewúrẹ́ dúdú ni ọ̀gá ní kí n máa wá kiri nínú òkùnkùn báyìí because ẹjọ́ tó gbé síwájú mi yìí ó takoko and it's really proving difficult láti tú. ọ̀tẹlẹ̀múyẹ́ níṣẹ́ tiẹ̀ ó dẹ̀ ní láti tú dé ìsàlẹ̀ pátápátá. ọ̀ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọkọ̀ bọ̀gìnì méjì ìfẹ́mi àtìyá rẹ̀ ká gbé lọ́kọ̀ kankan máa fi ṣẹ̀ṣẹ̀ rìn. bá mi ẹ wò ṣe rí ẹ̀yin náà ti jìyà lórí ọmọ dandan ni kí ẹ jọrọ. ẹni tó sàmì ìgbà sára agbá rẹ̀ torí pé kí wọ́n má bàa jí gbé wọ́n bá rí àmì ìgbà lára agbá ló tó lè rí igbá rẹ̀ o. ẹ dákun inú ìwé ìròyìn mo ti rí nọ́mbà yìí wọ́n lè wá apààyàn kan tó pọ̀ ọ̀rẹ́ rẹ̀ méjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ ni. mo lè sátọ́nà bẹ̀rẹ̀ tẹ̀lé mi. arúgbó ni woman yẹn kì í ṣe pọ́n disguise bàtà fi máa wọ bẹ̀ gan ó ti ń sùn. I will get to the bottom of this matter. Hey!